welcome. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwaṣọ. Èmi náà ni mo kí yín wípé a kú ọ̀sẹ̀ tuntun, happy new week. Lórí ọ̀rọ̀ Yaya Gambari, òun ni mo fẹ́ kí gbogbo wa ká jọ gbọ́. Ṣùgbọ́n kó tó nípa máa tẹ̀síwájú, Sherry máa play video kan fún yín. Tẹ́ bá ti wo video yẹn tán, èmi náà ṣẹ̀ṣẹ̀ wá play gbogbo àwọn evidence tèmi náà ni tó tún yàtọ̀ sí èyí tẹ́ fẹ́ gbọ́ láti ọ̀dọ̀ Alhaji Ọmọlọ́fà Mọ̀jọ̀. Màá wá play ẹ̀ fún yín. Ẹ bá mi share ètò yìí. Share video tèmi wá ṣe, mi ò ṣe láti fi bá Yaya Gambari jà. But tó bá sọ pé òun fẹ́ bá mi jà, no problem ní lórí ju wípé kí n tọ́ sọ́nà pé Yaya Gambari eléyìí ò lè help ẹ. Ó ń lu àwọn èèyàn ní jìbìtì. Ó tún dùn kòkò mọ́ àwọn èèyàn. Ó tún gbé wọn ṣépè lórí owó ogún wọn. Abba, Yaya. Wọ́n ní tí ayé bá yẹ ni ká ṣọ́ra ṣe. Wọ́n ní tíṣù èèyàn bá ta, ìmọ̀ fọwọ́ bò jẹ ni. O ò ní right àti máa gbé anybody ṣépè. Kómídé kómí ohun tí wọ́n bá sọ fún ẹ. O ò ní right níwọ̀n bàgbà tó mọ̀ wípé ìwọ lówó ìwà lọ́wọ́ ẹ. Ẹ̀yin bàbá, ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ títí ọ̀dọ̀ Alhaji Ọmọlọ́fà Mọ̀jọ̀. Kẹ́ gbọ́ itú tí Yaya Gambari pa. Tó dẹ̀ tún bú Alhaji tó tún wọ́n ṣépè burúkú. With gbogbo evidence yẹn, èmi náà ní àwọn evidence lọ́wọ́ o. Tó jọmọ́ the same time àwọn tó gbá, àwọn tó lù ní jìbìtì, ẹni tó lòun fẹ́ ra nǹkan ogun kan mọ́kùnrin tí Yaya Gambari gbowó lọ́wọ́ ẹ̀ tí ò fún lówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi. Tá bá ti gbọ́ ọ̀rọ̀ tán látẹnu Alhaji Ọmọlọ́fà Mọ̀jọ̀. Èmi wá play ti tèmi. Yaya Gambari dẹ́ẹ̀dẹ́ẹ̀. Ó búramúra mọ̀ pé ìwò jẹ́wọ́ Facebook mọ́ sìn. Orí TikTok ló ti ń rówó sìn. Ìgbà mélòó láyé fi ń dẹ̀yìn lẹ́yìn èèyàn. Ó mọ̀ pé ìfín ní wà. Kò sí bí yóò ṣe lè ṣe ó máa rú síta. Ohun tó lé ẹ kúrò lórí Facebook, ṣé kò ní lé ẹ kúrò lórí TikTok tó tí ẹyẹ yọ. Ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu Yaya Gambari, ká gbọ́rọ̀ lẹ́nu Alhaji Ọmọlọ́fà Mọ̀jọ̀. Eléyìí shock mi nígbà tí mo rí. Ẹ bá mi share. Kélé kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ènìyàn. Kí gbogbo ènìyàn dẹ̀ lè mọ orí èèyàn tí Yaya Gambari tí wọ́n ń ṣe. Bóyá Ọlọ́run á lè jẹ́ kó yí padà. Ẹ ṣé gan, ẹ máa bá wa ká lọ. Dáadáa. Ó ṣeéṣe kẹ́ni ẹ mọ́ jẹ̀bi yín o. Kó jẹ́ kó jàre yín ni. Àmọ́ tẹ́yin dẹ̀ ń fojú pé aláburú ẹ̀dá ni. Àìmọye àwọn míì, àwọn bẹ́ẹ̀ tá à ń fojú olórí ibú wọn tó sì jẹ́ pé olórí ire ni wọ́n. Ìgbà tá à láǹfààní àti súnmọ́ wọn. Bàbá láǹfààní àti súnmọ́ wọn ni àbá mọ̀ pé olórí ire ni wọ́n. Àmọ́ dédé pa ń gbóròyìn wọn lásán pé olórí ibú ni mọ́ súnmọ́ o. Ó wá má wa náà fẹ́ mọ́ sá fún wọn. Ìwọ kọ́kọ́ súnmọ́ wọn náà. Tí wọn náà bá wá rí sígínà orí ibú yẹn wọn gba àṣẹ olórí ibú ni lóòótọ́ nítorí pé mẹ́ta ni ìròyìn. Èèyàn máa ń ṣe déédéé ìròyìn nígbà míì. Wọ́n á ní bí wọ́n ṣe ìròyìn lágbájá ni mo ṣe bá. Ẹlẹ́ẹ̀kejì èèyàn kí máa tó ìròyìn nígbà míì. Wọ́n á ní mọ́ tiẹ̀ ṣe ìròyìn ẹ̀ gan kò tiẹ̀ tó bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ìyá máa ju òyìn lọ́wọ́ ní ẹ lólórí ibú ni bọ̀bọ́ yẹn wà láì orí burúkú ẹ kọjá bẹ́ẹ̀ ti ròyìn ẹ o. Wọ́n wá fẹjọ́ bọ̀bọ́ yìí sùn mí bọ̀bọ́ Yaro yìí wọ́n fẹjọ́ ẹ̀ sùn mí pé mo ti rí àwọn bí abẹ méjì mẹ́ta tí wọ́n mẹ́jọ wá fún mi pé ó gbowó lọ́wọ́ àwọn kò ṣiṣẹ́ fáwọn ó ń polówó àgbo lórí social media ṣe rí pé kò polówó àgbo mọ́. Gbogbo ẹ̀yin tí ẹ bá wà lórí mídíà ẹ ti rí pé bọ̀bọ́ Yaro yẹn kò polówó àgbo mọ́. Àgbo tó lòun ẹgbẹ́ kò polówó àgbo mọ́. TikTok ló tún wà ń sìn. TikTok ló tún wà ń sìn. Ó ti fi Facebook lẹ̀ kò cash out mọ́ dáadáa ní orí Facebook. So orí TikTok ló ti ń cash out ń sìn. Òun náà fẹnu ara ẹ̀ sọ máa play VN kan fún yín sìn. Kẹ́yìn náà máa gbọ́ tó jẹ́ kó ń yé mi nínú VN yẹn pé orí TikTok láyé wà láwa táwọn ti ń cash out báyìí ń sìn. Orí Facebook la mọ Yaya Gambari mọ́. Nígbà tó dọ̀rọ̀ Àgbàlá Gabriel, àwa la kọ́kọ́ gbé ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Àwa la kọ́kọ́ fight fún Àgbàlá Gabriel lórí mídíà yìí. Àwa la kọ́kọ́ dìde gẹ́gẹ́ bí Mùsùlùmí pé no, ìyà ò gbọ́dọ̀ jẹ Àgbàlá Gabriel gbé. Kò jẹ̀bi bọ̀bọ́ yìí náà, kò jẹ̀bi Muyideen yìí náà. Àmọ́ ńgbà tó ọmọ Yaya yẹn tó tẹ́wọ́ gbà á ló bá sọ̀rọ̀ ẹ̀ di warrior ó sọ̀rọ̀ ẹ̀ di Mario sórí issue Àgbàlá Gabriel. Ọ̀rọ̀ issue Àgbàlá Gabriel yìí náà ló padà gbé lórí TikTok
lódìpọ̀ lọ ń ṣàyànjọ lórí TikTok ó bẹ̀rẹ̀ ayé ó gbé ayé ẹ̀ kúrò lórí Facebook kò láǹfààní àti polówó àgbo mọ́ nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn tó polówó àgbo yìí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sẹ̀ǹdì owó sí ló gbowó wọn ni ò gbé àgbo lẹ̀ fún wọn ni ò fàgbo wọn ránṣẹ́ sí wọn ẹlòmíì lẹ́yìn ìgbà tó bá ti gbowó lọ́wọ́ ẹ̀ tán á gbà ní blocking ni ẹlòmíì lẹ́yìn ìgbà tó bá ti sẹ́ǹdì owó tó báyìí kò ní respond sí gbogbo tó wọ́n bá ń sọ mọ́ ẹlòmíì nínú wọn á purọ́ fún pé òun ti sẹ́ǹdì àgbo ọwọ́ àwọn DHL ló wà àwọn DHL àwa náà ń ṣiṣẹ́ fún yàn labroad àwọn òpolówó àgbo lórí mídíà yìí but àfà tó yanrantí ni wá àfà tó confam tó ní iṣẹ́ tó ń jẹ́ lọ́wọ́ tó confam àwa náà ní client labroad a ní lamẹ́ríkà a ní ní London a ní ní France a ní ní Canada kódà a ní Saudi mo fẹ́ lé ní kò fẹ́ sí country tí mi ò ní client sí àwa náà ń send ọjà sí wọn náà àwa náà ń send iṣẹ́ sí wọn wọ́n dẹ̀ ń deliver iṣẹ́ wọn perfectly ìjọ tó wọ́n bá fún wa kí wọ́n máa deliver iṣẹ́ wọn náà máa deliver ẹ̀ àwa náà ò kéré nú ayé náà mo dẹ̀ wò pé Yahya Gambari mi ò lè blame ẹ̀ bàbá rẹ̀ ogun flight rí débi pé ìyá rẹ̀ ogun flight so ó ti sọ gbogbo àwọn èèyàn di gànámù bíi tiẹ̀ ó ti sọ gbogbo èèyàn dòpònú bíi tiẹ̀ kò dẹ̀ lọ léèwé because ẹni tó bá kàwé kéwú tó ké náà kéwú àbùtárù ni kéwú àbọ̀ ni tó lọ lé kéwú rẹ̀ tún yọrantí tó lọ tó wá fún láǹfààní àti wọ kọ́ńtírì kan sí kejì sí kẹta sí kẹrin irú ẹni bẹ́ẹ̀ ń tẹ́ bá máa gbọ́ lẹ́nu ẹ̀ mọ̀ pé ẹni ìjáde nínú ayé kì í ṣe odò adágún àmọ́ ọmọ Yáyà yìí odò adágún ni fracas ló kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí social media tá a mọ̀ sí Facebook ó bẹ̀rẹ̀ fracas àtẹ̀yí tó kàn àtẹ̀yí tí ó kàn ó ń yẹnu sí i nígbà yẹn àwọn tí wọ́n ń gbé ṣépè àwọn tó jẹ́ fans ẹ mọ̀ pé èèyàn ò ní wà láyé olórí ibú ò lè ṣe kó má ní fans nítorí pé kí ni alhabisatu lil khabisi olórí ibú àmọ̀ sọ̀rọ̀ olórí ibú olórí àmọ̀ sọ̀rọ̀ olórí ibú yà bá dájọ́ sílẹ̀ bó lórí ibú bá dá ìjọ sílẹ̀ ààrẹ ni jókòó tì í ààrẹ ọmọ ọjọ́ bó lórí ire bá dẹ̀ dá tiẹ̀ náà sílẹ̀ òun náà rọ ọmọ ọjọ́ o àti ètò kan àti ètò kan ló ń yẹnu sí gbà yà wọn tó ń fún ní wòtòwòtò ń fún nígbà tó yáṣà dédé nígbà tí yẹn ò tà mọ́ ló gbé àgbo dé lórí social media ló bẹ̀rẹ̀ sí ní polówó àgbo ló ń polówó àgbo lóríṣiríṣi gbogbo àgbo tó mọ̀ yìí tó máa ń polówó yìí wàláhì súnmọ́ bí láìláàzí kò sí táwa náà kúkú mọ̀ ń bẹ̀ but level tí wá ti kọjá pé káwá sórí social media káwá máa polówó àgbo level Adéyẹmí Ọlọ́fà ti kọjá bẹ́ẹ̀ ẹ gbàgbé ẹ̀ a lè má tí ì sẹ́ndì fún fídíò lé wa o pé ilé tó lọ ń kọ́ fún wa ní o mọ́tò bàbá mọ́tò ńlá mọ́tò 100 million tààrà ní o àmọ́ kò sí dèdè irú àgbo tí ọmọ Yárò yìí ń polówó ẹ̀ eré ọmọdé ni àwọn tá a kọ́kọ́ wá ńgbà tá a kọ́kọ́ lè kéwú àwọn iṣẹ́ wẹ́wẹ̀wẹ́ báyẹn but level tí wá ti kọjá ká máa sọ pé bóyá àgbo tọ̀ àgbo oyàgbẹ́ lé àgbo oṣùlé àgbo ńsọ́sílé àgbo oyàgbẹ́ sílé wàláhì súnmọ́bi láìláàzí òpin àgbo àwọn tí wọ́n bí wa ni òpin àgbo láyé òpin àìsàn tí bá ń ṣèyàn láyé àwọn tí wọ́n bí wa ló ní àṣírí ẹ̀ lọ́wọ́ àmójú tiwa ti ràn ojú tiwa ti ràn level tiwa ti kọjá ká mọ wá polówó àgbo lórí social media oṣólẹ̀ tó confam bá a ṣe lóṣólẹ̀ tó confam tó gan a lè wá polówó ẹ̀ lórí social media ìtúwọ́ àtúndè aṣínà tó confam ó tajà ó ṣe ṣíṣọ́ọ̀bù tà yẹn gbàgbé ẹ̀ bọ́ pẹ̀lú bá a ṣe ní confam yẹn náà lọ́wọ́ èmi máa sọ fáwọn èèyàn dáadáa pé ìwà àfà tó bá ní confam lọ́wọ́ kò nídìí kó lọ wá àwọn èèyàn tó máa bẹ polówó ọjà náà iṣẹ́ tó o bá ń ṣe ló máa polówó ẹ̀ àwọn tó o bá ti ṣàánú rí tó ti ṣiṣẹ́ fún rí tó ti jẹ́ rí àwọn ni wọ́n máa sọ fáwọn èèyàn pé iṣẹ́ lágbájá yẹn confam o mo ti confam ẹ̀ rí kò dìgbà tó bá wá sórí social media náà tí bá wá ń gbé iṣẹ́ tí mo ṣe hàn pé ẹ wo iṣẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe yìí o
ó ṣólẹ̀ ní o ẹni tó bá nídìí ẹ̀ kó kọ́ńtà ti wá o kò dìgbà yẹn àìmọye àwọn tí wọ́n fògùn lẹ̀ sórí social media tẹ́ pé ààbọ̀ ògùn ni wọ́n filẹ̀. mo sọ̀rọ̀ lórí ọmọ yìí nígbà yẹn mo ní àwọn èèyàn pè mí mo ti rí èèyàn bí àbí mẹ́rin márùn-ún àbí mẹ́fà tó ti ń lọ méje kódà wọ́n ti ń dórí mẹ́wàá nígbà tẹ́ni àkọ́kọ́ mú iṣu ẹ̀ wá mo ṣe bẹ́ẹ̀ ni pé mi ò gbọ́ ẹni ẹ̀kejì mú iṣu ẹ̀ dé mo rò pé nǹkan yìí mọ̀mọ́ fẹ́ máa jọra wọn lóòótọ́ àmọ́ Al-Qur'ani jẹ́ kó yé wa o àbí anabi Muhammad sallallahu alaihi wasallam anabi jẹ́ kó yé wa pé in ja'akum fasiqun bin naba'i fatabayyanu tí wọ́n bá gbé ọ̀rọ̀ wá bá ẹ anabi ní ṣèwádìí lọ́wọ́ wọn dáadáa ṣèwádìí nǹkan yẹn dáadáa kó tó di pé wàá sọ̀rọ̀ sí gẹ́gẹ́ bí ẹni tó ní làákàyè gẹ́gẹ́ bí ẹni tó ké tó kàwé tọ́lọ́ tún ní kó tún láǹfààní àti gun fúláìtì wọ̀lú tó tún rí ní tó tún rí ta ọlọ́run ní káwárí inú ilé àrí pálọ̀ àníyàrá àrí chinchin gbogbo ọlọ́run olóńgbò olóògbé ni wa tó wà lórí àjà ọlọ́run ní kó rí ní tó pọ̀ gan o kò dìgbà tá a bá wá sórí social media tá a bá wá ń polówó àgbo àbí tá a bá wá ń polówó àwọn iṣẹ́ tó confam àfa làwa náà ẹni tó bá rí wa tá a bá ń dé cap tá à ń lẹ face cap mọ́rí a máa pé ṣáfà wa lélẹ̀ ẹ ó dijọ́ tó bá ṣàgbákò wa kó o tó lè mọ̀ pé àfa ni wa ó dijọ́ tó bá béèrè tán pè níjà àfa lára wa kó o tó lè mọ̀ pé àṣìwọ̀bọ yẹn pọ̀ ó pọ̀ wàláì. Izharul gina mina shukur wàláì Adéyẹmí Ọlọ́fà ó pọ̀ wàláì ó pọ̀ kò kéré àti nínú ayé àti nínú ká ṣoògùn àti nínú ká jóṣẹ́ àti nínú ká ṣe àdúà àti nínú ká ṣe àdúà tààrà wàláì Adéyẹmí Ọlọ́fà pọ̀ o lè lọ gbá rìsáàṣẹ lọ gọ́gù ẹ̀ wò lọ gọ́gù ẹ̀ wá àwọn tó láyá gbé wá fún ẹ wọ́n á jẹ́ kó mọ̀ pé Adéyẹmí Ọlọ́fà dúndù láì ní mo sáré lórúkọ yẹn ni o ajá àwọn ọmọlọ́lá dúndù láà wọ́n á jẹ́ kó mọ̀ pé dúndù láì ní wàlá olùgbìyànjú tó confam ni. wọ́n mú ẹjọ́ ọ̀bọ̀ ìwá fún mi nígbà yẹn mo gba nọ́mbà ẹ̀ because èmi ò lè ní nọ́mbà arú ọmọ yẹn lọ́wọ́ òun ló lè wá nọ́mbà tèmi tó bá fẹ́ ní tó fẹ́ bá mi sọ àmọ́ kí wèé mi nírú nọ́mbà yẹn lọ́wọ́ mi ò mọ iye ara mi ni nà án lọ́mọ tó ti gbèpè lọ́mọ táwọn tó yẹ pé àwọn wòlíì ti panupọ̀ ṣépè fún láwọn tó yẹ pé àwọn tí wọ́n láyé ti kẹ̀yìn sí lọ́mọ tó yá sí pé àwọn tó yẹ pé àwọn lójú 16 wọ́n ti rẹjú mọ́ wọ́n ti ṣẹ́jú mọ́ lá tó yẹ kí bí ó ṣe mọ́ bá a lọ nìyẹn. mo wá gba nọ́mbà ẹ̀ mo pè é bàbá yóò gbé kọ́ọ̀lù mi mo mẹ́sẹ̀jì ẹ̀ títí débi wípé mo explain fún lórí mẹ́sẹ̀jì mi. mo mẹ́sẹ̀jì ẹ̀ pé kó lè mọ̀ tí mo torí ẹ̀ pè é orí profile tèmi kẹ̀rí profile ìyàwó mi ló wà ń bẹ̀ kì í ṣe profile mi kì í ṣe fọ́tò mi ló wà ń bẹ̀ débi pé ó lè máa wò ó pé bóyá nú àwọn client tó ti lo jìbìtì fún. mo wá send message sí pé yáyá mi ò sínú àwọn tó gbowó lọ́wọ́ ẹ èmi fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni àwọn kan ló fẹjú ẹ̀sùn mi o mo dẹ̀ fẹ́ confam bóyá parọ́ mú ẹni gbogbo àwọn pípì náà ní kí n jáde fún ẹ kí n polówó ẹ lórí social media mi ò fẹ́ ṣe bẹ́ẹ̀. mo send message sí bọ̀bọ̀ yìí ọmọ yahoo yẹn ọmọ yẹn ò reply mi níjọ́ tó máa reply mi ó ní ẹjọ́ òun busy ó máa bá ń sọ̀rọ̀ tó bá dalẹ̀ alẹ́ yẹn mo tún fún ní extra ọjọ́ 3 sí ọjọ́ 4 kò bá mi sọ̀rọ̀
déédéé bó dẹ̀ ṣe ń ṣe sí àwọn tó ń gbowó lọ́wọ́ wọn lórí social media nìyẹn. ok mo wá wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. mo wá sórí social media mo gbọ́rọ̀ ẹ̀ wá Yaya mo fún ẹ ní 24 hours kó fi bá mi sọ̀rọ̀. Hello bàbá. mo fún ẹ ní 24 hours. mi rẹ̀ mo rúkà àdúgbò yìí. mo fún ẹ ní 24 hours kó fi bá mi sọ̀rọ̀. mo bẹ̀ má bínú ẹjọ́ ẹni tó ń pè nìyẹn wà mí bọ̀ ni. ẹ má bínú ẹjọ́. so mo wá gbé issue yẹn wá sórí mídíà ẹlò mẹ́sẹ̀jì mo ti send mẹ́sẹ̀jì sí mo wà on live ni. kí ni mo gbé program yẹn jáde sí pé Yaya mo fẹ́ 24 hours kó fi bá mi sọ̀rọ̀ kájọ negotiate kájọ parí ọ̀rọ̀ tí mo gbọ́ nípa ẹ̀. mo end show yẹn lọ́jọ́ yẹn. ìkan náà brother mi pè mí èèyàn tó tú èèyàn ni ẹni tó pè mí. tí mo bá dárúkọ ẹni yẹn lórí social media yìí ẹ̀yin náà á mọ̀ pé èèyàn tó tú èèyàn ni ẹni tó tóyàn pè ní because èmi ò ń báyàn ṣe anyhow. ìwọ tó bá fẹ́ bá Déyẹmí Ọlọ́fà ṣe ìwọ gbọ́dọ̀ tóbi because èmi gan wúwo. mi ò rẹ̀ lọ́rẹ̀ẹ́. ẹni tí mo sọ yìí ẹni tó tóbi ni. wọ́n dẹ̀ pè mí. wọ́n pè mí wọ́n gbé Yáyá ọmọ Gàmbàrí yìí ọmọ Yárò yìí wọ́n gbé sórí call wọ́n jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni wọ́n wá add mi mọ́ call yẹn. ẹ̀gbọ́n yẹn bá bẹ̀. nínú àwọn ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n yẹn sọ fún mi lọ́jọ́ yẹn ẹ̀gbọ́n yẹn jẹ́ kó yé mi pé ìyàwó ẹ̀ ṣe operation ni nígbà tó fẹ́ bímọ. àwọn owó yẹn àwọn owó tó gbà yẹn ó dàbí pé ibi tó bá lọ nìyẹn èmi náà consider pé ó lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́. láìsẹ̀ wá mọ̀ pé ẹ̀gbọ́n yẹn kàn fi yẹn láti fi cover ẹ̀ up lọ́dọ̀ mi ni. ẹ mọ̀ wà mọ́ sàtàrà lè mùsùlùmí sàtàrà umullahu yawmal qiyamah. gbogbo ẹni tó bá tú àṣírí mùsùlùmí ẹgbẹ́ ọlọ́run oníbò náà láṣírí. brọ́dà mi ẹni tó bóyàn láṣírí ni aládùbáríkà ni wọ́n wá fẹ́ bo Yáyá Gàmbàrí yìí láṣírí lójú mi. wọ́n fẹ́ bò ó láṣírí lọ́dọ̀ mi. wọ́n rò pé rọ́ọ̀ náà wọ́n lè bá pa láti fi bò ó láṣírí. wọ́n sọ fún mi wípé operation ìyàwó ẹ̀ fi bímọ o. pèsè àwọn owó yìí ló dàbí pé ó lò fún nǹkan yẹn ó jẹ́ kí n calm down. wọ́n wá bẹ̀ mí fún ọmọ Yárò yìí òun fún ara ẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ bẹ̀ lórí show yẹn mo record gbogbo show yẹn gbogbo conversation wa lórí WhatsApp chat ayọ̀ ṣe yẹn mo record ẹ̀. ọmọ Yárò yóò sọ̀rọ̀ lọ́jọ́ yẹn o. ó bẹ̀ ó ní ká má bínú ó lóun máa ṣàtúnṣe lórí ẹ̀. mo wá ní kí wọ́n sọ fún brọ́dà mi yẹn mo ní kí wọ́n hold on. mo ní àkọ́kọ́ wúmà tó kọ́kọ́ report ẹ̀ fún mi ó ti forí burúkú tiẹ̀ ó ti gba ìjẹ lẹ́nu wúmà yẹn. because ẹni tí ó connect Yáyá yìí mọ́ wúmà yẹn ẹni yìí jẹ́ bí man friend fún wúmà yẹn ó jẹ́ bí helpers ẹni tó ń ẹ̀pẹ̀ òun nìkan yẹn ń ṣe nílùú òyìnbó ló wá lóun dẹ̀ ní bọ̀bọ̀ kan Nàìjíríà o ó máa ń polówó pé òun ní confam lọ́wọ́ o ìyẹn ló wá gbowó lọ́wọ́ man friend ẹ̀ láti fi ṣe nǹkan fún lọ́wọ́ Yáyá àti àfìgbà tí Yáyá fi tiẹ̀
tó fi kórí burúkú tiẹ̀ bá wúmà yẹn tí ó yẹ pé máa yẹn wá ń padà ń wo wúmà yẹn gẹ́gẹ́ bí onírọ́ nígbà tó yẹ pé máa yẹn sẹ́ndì owó 50,000 sí wúmà yìí dẹ̀ transfer sí wọ́yẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo aláàtì ni wúmà yìí sẹ́ndì sí mi gbogbo conversation wọn ló sẹ́ndì sí mi gẹ́gẹ́ bí evidence lásìgbà yẹn máa nìyẹn ní láti block wúmà yẹn ni pé onírọ́ ni ipò mọ̀ọ́mọ̀ fẹ́ gbáhùn ni bí ẹ̀yin obìnrin Nàìjíríà voice note tí máa yẹn send sí woman yẹn last ó wà lọ́wọ́ mi woman yẹn send ẹ̀ sí mi pé bẹ́ẹ̀ obìnrin Nàìjíríà ṣe máa ń ṣe nìyẹn bẹ́ẹ̀ ṣe máa ń lose opportunity láyé yín nìyẹn èèlò lòun fún ẹ kó bóun fi ṣàgbo 50,000 lásán ó wá ń yí òun sọ́tún òun yí òun sósì which is 419 nìyẹn irú yín pọ̀ lórí social media ó sọ̀rọ̀ sí woman yẹn ó dẹ̀ gba woman yẹn blocking woman máa yìí aláàánú ló dẹ̀ jẹ́ sí woman yìí nítorí pé kí ni baby mama ni woman yẹn tó lọ́mọ méjì àbí mẹ́ta lọ́wọ́ tóun àtọkọ ò sí mọ́ bóyá ọkọ ṣaláìsí ni bóyá kan ni fún ara ẹ̀ ló ń dágbé bùkátà Ọlọ́run wá padà wá rán aláàánú kan dìde sí i ó wá ń ẹ̀pẹ̀ yẹn wà lábroad aláàánú yẹn ló wá nídìí ẹ̀pù pẹ̀lú àìsàn tó ń ṣòun lárábìnrin yìí gbowó lọ́wọ́ ẹ̀ ló kó fún Yahya Gambari ọmọ Gambari yìí pé kó bó ń ṣàgbo owó lárábìnrin sẹ́ndì omi lórí okò rẹ́jẹ̀ owó yẹn bẹ̀rẹ̀ sí ní yí báyìí ó ń yí báyìí ó ń yí báyìí nígbà tó sọ arábìnrin yìí ló kàn sí mi ló ṣàlàyé fún mi ni mo fi chat ẹ̀ mo wá ní obìnrin yẹn yẹ kí n kọ́kọ́ hàdí obìnrin sórí chat yìí ná kó má dàbí pé bóyá yẹn ń ṣàbòsí lẹ́yìn àwọn tí wọ́n gbé kéèsì Yahya Gambari wá fún mi wọ́n ti wọ 10 or 11 láwọn tó gbowó lọ́wọ́ wọn tí ó dẹ̀ tọ́dẹ̀ tí ó yẹ pé àlọ́ ni wọ́n rí wọn rábọ̀ ọkùnrin wà nínú wọn obìnrin náà dẹ̀ wà nínú wọn. kódà ẹgbẹ́ ìyá láyà ẹ̀ wà nínú wọn. gbogbo èpè tí wúmà yẹn ṣẹ́ fún máa pílì ẹ̀ lórí púgàmì tí gboyí máa gbọ́. mo dẹ̀ gbé wúmà yẹn sórí conference yẹn jọ yẹn wúmà yẹn dẹ̀ ṣàlàyé bó ṣe jẹ́ Yahya bẹ̀bẹ̀ oníkábà bínú kọjọ tó rọ lọ́wọ́ àwọn nǹkan tó ń ṣe àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní òun ti sẹ́ǹdì àgbo yẹn but òun ti gbà padà òun tó ti wá tà á fẹ́ lòmíì ẹni yẹn ó lò máa sẹ́ǹdì ó ṣàpúrọ́ yẹn ó wá ṣàdéhùn pé Jímọ̀ tó bá tẹ̀lé yẹn òun máa sẹ́ǹdì owó wúmà yẹn sí aláàtí gbọ́. mo wá sọ fún brọ́dà mi tó connect mi mọ̀ yìí ẹ jẹ́ kí n bẹ́ speaker kò dídì kí n tiẹ̀ mọ áìdì orúkọ brọ́dà mi tó connect ẹ̀ mọ́ mi tó ń pè mí conference call pẹ̀lú ẹ̀ Mr Wisdom nítorí pé kí ni ẹni ire ni wọ́n aládùbáríkè èèyàn ni wọ́n lórí social media yìí yes kò nídìí kí n máa áìdì orúkọ wọn. Mr Wisdom wá cover ẹ̀ wọ́n bá a bẹ̀ lọ́jọ́ yẹn on behalf of him wọ́n bẹ̀ wúmà yẹn wọ́n bẹ̀ mí Alhaji Adéyẹmí mi lè gba nǹkan tì lọ́wọ́ yín gbójú kankan pé ó máa settle wúmà yẹn mo wá ní bros ọ̀gbàtà wá end call pẹ̀lú ẹ̀ tán ó kò lórí aago èmi àtẹ̀gbọ́n mi wájọ ń sọ̀rọ̀ mo wá ń sọ fún wọn wípé ẹ wá kì í ṣe wúmà yìí nìkan ni Yahya ṣe bẹ́ẹ̀ fún fa kéèsì tó wà lọ́wọ́ mi ń sìn ó lọ bí i 10 or 11 o láwọn tó ti gba owó lọ́wọ́ wọn ó gba 70,000 lọ́wọ́ ẹnìkan ó gba 40 lọ́wọ́ ẹnìkan ó gba 120 lọ́wọ́ ẹnìkan gbogbo ẹ̀ náà send evidence ẹ̀ sí mi mo ti ní máa rí pé ẹjọ́ tí wọ́n bá gbé níjọ́ tọ́lọ́ bá ní kí wọ́n láǹfààní àti rí Yahya gbé má lọ pàdé ẹ̀ court má dẹ̀ kó evidence yìí dání má dẹ̀ má pé gbogbo àwọn ẹni ilé ẹ̀kọ́ kan tó fi máa mọ̀ pé ọmọ Yahya yìí ọmọ kékeré 419 ni láti mú àwọn kan wà tẹ́ ẹ̀ fojú àfáwò wọn tó yẹ pé lórí ibú ni wọ́n kì í ṣàfà lórí social media tó yẹ pé 419 tẹ́ bá kọ́ tí wọ́n bá pè yàn láti mú 419 irú wọn ló máa ń lọ dúró sínú igbó tí wọ́n máa ń lọ dún bí orò irú wọn náà máa ń ní bàbá kan nígbẹ́jọ́ náà máa ní bàbá ní kẹ́ ṣe kíní kan bàbá ní kẹ́ ṣe kíní kan irú wọn ní Yahya yìí irú wọn náà máa ń introduce sí ṣéwù kan níbì kan irú wọn ní bọ̀bọ̀ yìí Yaro yìí irú wọn náà wà ní ẹ lọ lo kíní kan ẹ máa rí kíní kan tẹ́ bá ti wá lò kíní kan á ṣẹlẹ̀ lọ́wọ́ bá ń ta. irú wọn náà máa sọ pé ẹ kíní kan á ṣẹlẹ̀
kíní ká ṣẹlẹ̀ tẹ́ bá ti lo kíní irú wọn náà máa ń lo sàrújí ẹmọ tí wọ́n pè ní sàrújí idán tó máa fún ẹ lọ́ṣẹ tí wàá fi wẹ̀ tó máa múná jáde lórí ẹ tí wàá sáré kàbàkàbà jáde nínú bathroom wàá rò pé bóyá ṣe confam náà fún ẹ ni wọ́n ti gé ẹ̀tì ẹ̀ àgbàfà mú màá ṣe ń wẹ ọṣẹ yẹn báyìí ṣe ni iná jáde lórí mi ni o àgbà yes àwọn tó ń gbógun tì yín pọ̀ àwọn ìdílé ìyá yín ló ń ṣe yín irú wọn ni bọ̀bọ̀ yìí because 100% ó jẹ́ kí a mọ̀ pé bàbá olè 419 ọmọ ni fídíò yìí máa dọ́dún ẹ Yahya Gambari fídíò yìí máa dọ́dún ẹ bí wọ́n ṣe máa ń sẹ̀ndì ẹ̀ sí ẹ tí mo bá mú ìyá ẹ sọ́wọ́ tí mo bá mú ìyá ẹ èmi Adéyẹmí Ọlọ́fà ni mò ń sọ̀rọ̀ Yahya Gambari tí mo bá mú ìyá ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ ìyá ẹ máa gbẹ tí mo bá mú ìyá ẹ sọ́wọ́ tí mo bá mú ẹ sọ́wọ́ Yahya Gambari gbogbo àwọn ọ̀gá ẹ tó ṣe fún tó padà bẹ̀ wọ́n tó padà sọ ẹ́ di yàrá tó padà sọ ẹ́ di ọmọ tó ń rún ẹ́ ń ṣẹ́ yẹn ọmọ èmi àti wọn ládé wà lórí feed Yahya Gambari tí mo bá mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ ìyá ẹ máa gbẹ ìdí tí mo fi sọ statement yẹn ẹ máa gbọ́ sìn mo máa play ẹ̀ fún yín sìn mo wá sọ fún Mr Wisdom lẹ́yìn yẹn mo ní Mr Wisdom mo ní ẹ gbọ́ o mo ní bọ̀bọ̀ yìí mo wá ń send gbogbo evidence tó kù sí brother mi yìí gbogbo àwọn tí wọ́n send voice note sí mi gbogbo àwọn láti tí wọ́n send sí mi gbogbo bọ́n ṣe send owó sí gbogbo conversation àwọn àti ẹ̀ mo ń fọwọ́ ọ̀dí ẹ̀ sí ẹ̀gbọ́n mi pé Mr Wisdom ẹ̀yẹ ọ̀dà náà tẹ́ ẹ bá sọ yẹn tún gbé léyìí ẹ tún gbé léyìí tí wọ́n dẹ̀ fún mi ní evidence tí wọ́n wà láti tí wọ́n send sí tó ń gbórúkọ ẹ̀ wá Mr Wisdom wọ́n fún mi ní sùúrù tó pé gan wọ́n ní kí n jẹ́ ká ṣe lẹ́yẹ kọ̀ọ̀kan fún un pé ṣé mo mọ̀ pé yàrá lọ́mọ yẹn kéré nu ayé gòṣè wọnú ayé ni but ọ̀nà tó ọmọ yẹn lajú sí yẹn ọ̀nà tó lọ fáà ni but ẹyẹ kí n ṣe ká ṣe sùúrù fún ká máa ṣe lẹ́yẹ kọ̀ọ̀kan fún tó bá ṣẹ́tù wúmà yín sìn àtúgbè mí síwájú ẹ̀ bóyá o ẹni yìí náà báwo ló ṣe fẹ́ ṣẹ́tù ẹni yìí náà bá a ṣe jọ pláànù ọ̀rọ̀ yẹn nìyẹn. ó di pé Friday tí ọmọ Yahya yìí tó sọ ó bẹ̀rẹ̀ sí nílé lọ́sẹ̀ kan ó lé lọ́sẹ̀ méjì ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wúmà yìí bẹ̀rẹ̀ sí ní pé kò gbé kọ́ wúmà yìí ǹjẹ́ tó kò máa mẹ́sẹ̀jì wúmà yìí ó ń jẹ́ kó yé wúmà yìí pé àgbo yẹn òun ti gbà padà lọ́wọ́ àwọn DHL ẹ máa gbọ́rọ̀ o ẹ̀yin onílàákàyè ni mò ń bá sọ̀rọ̀ o òun ti gbà padà lọ́wọ́ àwọn DHL so òun tún ti wá tà fẹ́ lòmíì so ẹni yẹn wá ti fóun lówó tó bá ti fóun lówó òun máa send ẹ̀ sí kinní kan àrètí ẹ̀ fún bí ọ̀sẹ̀ mẹ́ta kò ṣe kankan lórí ẹ̀ mo wá tún wá jáde fún padà pé Yahya ọmọ olè ni ẹ́ ó ní kẹtájà mi rí tó fi ń gbó tí mo rí kí n tó lè jáde fúlì pé bàbá 419 ní bọ̀bọ̀ yìí ọmọ Yaro yìí ọmọ olè ọmọ ilé náà bàbá 419 ọmọ kékeré ògbó orí burúkú tó fi bẹ̀rẹ̀ náà lè jẹ́ kó ẹ̀ síbi tó dáa tó orí burúkú ló fi bẹ̀rẹ̀ lórí social media òfo ló fi bẹ̀rẹ̀ sọ fún mi àwọn ẹni Ọlọ́run wo ló wà àwọn àfáà wòlíì wo ló wà ní orílẹ̀ Yorùbá yìí tí wọ́n ti gbé ìyá ẹ̀ ṣépè tó ti gbé bàbá ẹ̀ ṣépè tí wọ̀gán náà ti gbé ẹ̀ ṣépè èpè yẹn tá lọ bá lọ àbọ̀nbọ̀ wàhálà lè kó lẹ àásìdá ti sùkùnù lálá tó bá lò òkè máa ń padà bọ́lẹ̀ tépè èpè àwọn ẹni Ọlọ́run kò sáré jà wọ́n máa ṣẹ́ ẹ lẹ̀ níjọ́ tó lọ ń bá nẹ́sùn ẹ̀ dé ìyáláyà ẹ̀ máa lò ó máa mọ̀ sára màmá ẹ̀ máa làágùn ìwọ náà dẹ̀ ń fèsì problem ò kàn lè sọ fáyé ni ọba ẹ̀ má bínú. tíwálé. ọ̀gá mi ni number 1 ọ̀gá mi mo gbọ́dọ̀ kọ́ ọ̀gá mi ó yá àwọn òbó lórí ibú ṣe ẹni tí mò ń kí yẹn ọba ni abroad náà ti dé iná àwọn tá a ti jọ pàdé lórí ìrìn lábúrọ́dì ni tó bá yẹ pa ajó nírọ́ sí wọn ni wọn ní máa wá wa kiri nígbà tí wọ́n tún dé Nàìjíríà wọn láfa méjì náà àbí tó yẹ pa ti lo 419 fún wọn nígbà yẹn ni wọn ò ní wá máa wọ́ wa kiri Nàìjíríà nígbà tó ń dé pé àwọn ọmọ wa
wọn ní máa introduce wa sáwọn èèyàn ní Europe ní Germany ní France wọ́n introduce wa sáwọn èèyàn bẹ́ẹ̀ tó bá yẹ pa ti lo jìbìtì fún wọn ayé olórí ibú ọmọbọmọ Yahya Gambari ni àwọn ní máa introduce wa káàkiri orí ibi tá a tún wà nú ayé gan wọ́n dé Nàìjíríà gan ọmọ àjọ wà àwọn náà tún dé sí i tí wàá lè bàbá mi kí yín o èmi ò gara sí yín o bàbá olówó nu wa èmi kí yín o àbí. Now àjọ sọ̀rọ̀ yẹn nígbà yẹn bọ̀bọ̀ yẹn ó gbà tó Yahya Gambari parọ́ fún wúmà yìí ó ń sọ fún wúmà yìí wípé òun ti tàgbó yẹn bọ̀tẹ́ ni ò tí fún lówó tó bá ti fún lówó mo ń pe Mr Wisdom mo ní Mr Wisdom báyìí lọ́mọ ń ṣe nígbà tó yá Mr Wisdom gan pé kò gbé kọ́ wọn mọ́ kẹ́ bá mọ̀ pé alágbàkú ọmọ tí máa báyàn lójú jẹ́ ni wọ́n pé kò gbé kọ́ wọn mọ́ níjọ́ tó bá padà respond sí wọn ní àbọ̀dá mi ẹ má bínú sáà ẹ má bínú òun ṣe kíní kan ni àwọn gangan fún ara wọn ti wá rí pé ọmọ yóò ṣe ọmọ tí yẹn lè dúró fún kì í ṣe ọmọ tó ṣe é pọ̀n gbogbo àwọn evidence gbogbo àwọn evidence kan tí mo wá sẹ́ẹ̀dì sí brother mi yìí àwọn gan fọ́ pé ṣé pé ọmọ yìí ti balẹ̀ jẹ́ tó báyìí àwọn gan fọ́ ókè mo dẹ̀ tí wọ́n fi egbò òtò èlò tó pé wẹ̀ ṣá náà ni mo wá padà wá jáde last nígbà tí mo jáde fún Yahya Gambari last pé Yahya Gambari lọ sanwó fáwọn tó jẹ lówó àwọn tí mo ní lọ́wọ́ tó jẹ tí ó gbowó lọ́wọ́ wọn tó ṣe nǹkan tí wọ́n fẹ́ fún wọn wọ́n ti lọ bẹ́ẹ̀ nǹkan bíi 10 sí 11 máa gbé gbogbo wọn mo lè máa post wọn sórí social media lẹ́yọ̀ kọ̀ọ̀kan sìn yìí ó kàn jẹ́ pé ẹlòmíì ò ní fẹ́ kí orúkọ òun máa appear because wọ́n máa screenshot conversation mi àti wọn ní WhatsApp mi bá máa gbé sórí social media àti fọ́tò wọn ni kó o bá lè mọ̀ pé ayé ẹ ti bàjẹ́ nígbà tí mo wá ṣe fídíò yẹn fún last ẹ wá gbọ́ nǹkan tí ọmọ Yaro yìí ẹ wá gbọ́ nǹkan tó ti fún mi lésì ibi tí mo lọ gan nìyẹn o nǹkan tó bí ọ̀rọ̀ ó ti fún mi lésì yìí going to 2 months now going to 2 months but mi ò ráyè tìyá ẹ̀ mi ò ráyè tìyá ẹ̀ tí mo ṣe nu ayé pọ̀ gan ọmọ àwa fẹ́ lówó náà àwa fẹ́ wà òkè àwa fẹ́ máa bí happy a fẹ́ lo Ferrari a fẹ́ wà òkè gbogbo ti wáyé kí mo wá jókòó láàrin 2 hours kí máa rojọ́ wèrè kan lórí social media kan kí wọ́n kàn máa ranjú kí máa rojọ́ kí tó máa gbẹ lẹ́nu mi lórí ọmọ kan tí ò dá táyé ò dá tó tèmi mi ò ráyè. Okay now nígbà tí ọmọ yìí tó máa dá mi lóhùn ẹ wá gbọ́n tó fi dá mi lóhùn o. ẹ wá gbọ́n tó fi fún mi lésì ó lọ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp kan ó lọ send vn yẹn sí mi kò lo láyẹ̀ tí mo mọ̀ tí mo fi bá sọ̀rọ̀ nígbà yẹn ó dàbí kó ti gbá mi ní blocking ó ti gbá mi blocking lórí láì tí mo mọ̀ yẹn ó wá lọ bá mi sọ̀rọ̀ lórí láì míì ẹ wá gbọ́ first note tó send sí mi ẹ kí n wá. ẹ káàsán sá. ìyẹn kọ́ ni mo fẹ́ gbọ́ ẹ má bínú ẹ dákun o mo fọlọ́ bẹ̀ ẹ má bínú. Baba, akramakumullah. Mo fẹ́ kí ẹ gbọ́ èsì sí ọmọ yìí tó padà fún mi tó send sí mi. Bóyá send voice note sí mi mo yẹ gbọ́. Hallelujah now. Sir. Báwo ni àti sir? Hello ọ̀gá mi. Oh God. Ẹ má bínú o, mo ń wá VN yẹn ni o. Mo ń wá VN tó send sí mi. Gbogbo yín ló dẹ̀ wùn mí kẹ́ bá mi gbọ́.
kẹ́ bá lè mọ̀ pé ọmọ yẹn ó ń forí ọkà hàn mú. Káì voice note yẹn dáná. ìjọ ẹ bá bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọdé báyẹn. ẹ jẹ́ má bínú o. màá ní káwọn sójà jolè ń sìn kí àwọn agbẹ̀sọ́ wọn pé ń bèrè pé ń bolo gbé ní Badagry wọn á wá ẹ̀kọ́ àwọn voice note lórí burúkú wọn kọ́kọ́ ló lè fọwọ́n náà ní ẹ ọgbọ́n lọ́wọ́ èèyàn olóhùn ṣàgbọ́. vn ẹ tí mo vn ẹ ò play bí báyìí ẹ jẹ́ kí n wo bí tí mo ti fẹ́ tó ti fẹ́ play ẹ jọ̀ọ́ má bínú. ẹ jọ̀ọ́ má bínú ẹ jọ̀ọ́. ìgbọ́n tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. nítorí n tó bí ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ kí gbogbo akẹ́jẹ́ ká gbọ́ o mo fẹ́ kẹ́jẹ́ ká jọ gbọ́. business oníbí. ẹ máa gbọ́ o mo fẹ́ kí ẹ gbọ́ dáadáa ni o ẹ gbọ́rọ̀ yìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ̀gbọ́n tó fi ránṣẹ́ sí mi padà. Lájà Adéyẹmí ẹ̀rá ṣàìkú ìní o ọlọ́wọ́n gbàdúrà wa o ẹ̀ ní jábọ̀ o. àwọn èèyàn sẹ́dá àwọn fídíò yín kan sí mi fẹ́ ṣe tẹ́ ń pè mí lólè tẹ́ ń pè mí ní 419. mo wá wo wípé Adéyẹmí ṣó lórí burúkú ni ẹni ó mọ yàtọ̀ láàrin 419 ni àti businessman. oní business àti 419 yàtọ̀ síra wọn. kò sẹ́ni tó ń ṣe business tí ò kí ní disappointment yìí. gbogbo àwọn olówó tó ń ṣe business pátá wọ́n máa ní disappointment yìí. àti Dangote fẹ́ kọ́ refinery ẹ̀ńjọ́ ni ó máa lọ ya owó bó ṣe lówó tó. ṣó tí ìdánwò tó yá padà tán. business ni mò ń ṣe mò ń tàgbó ni. business ni mò ń ṣe. ó máa yẹn dẹ̀ ọ̀dà àgbo lọ́wọ́ mi. wọ́n ọ̀dà àgbo lọ́wọ́ mi nìyẹn. mo dẹ̀ lọ sẹ́ndì àgbo ní DHL. àti mo dẹ̀ sẹ́ndì àgbo ní DHL kí ló ṣẹlẹ̀? láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì rìpọ́tì tí màá gbọ́ ni wípé wọ́n gba ọjà yẹn kalẹ̀ wọ́n jẹ́ kó wọlé. wọ́n ní mo bá ti ṣe ní powder nígbẹ́ ká ní powder ni ó máa wọlé. nígbẹ́ ọlápẹ́ jẹ́ gbòógì yẹn ni kò ní wọlé bọ́tà pé powder ni ó máa wọlé. wọ́n gba ọjà kalẹ̀ ọjà yẹn wọlé. àwọn DHL ló máa refund owó mi. wọn ò dáwó mi padà fún mi o. kéèyàn fi 10 million send ọjà tó jẹ́ yóò bá ti lè wọlé DHL kò ní rìtọ́nù 5 naira kò ní rìtọ́nù owó yẹn ti lọ nìyẹn o. disappointment tèmi ní nìyẹn o. ṣé ìyẹn wá jọmọ́ 419 ó mọ túmọ̀ 419 ni. olórí burúkú ọwọ́ ara ti yín tẹ̀yìn lu 419 káàkiri tẹ̀ ń gbájú ẹ̀ tẹ̀ ń gbá ọ̀yàn lójú tẹ̀ ń gba 500,000 1 million 5 million lórí 50,000 naira pé ló ṣe wá jáde lórí mídíà tó ń pariwo mi láìsí pé bóyá mo sọ wípé mi ní dánwó owó yẹn padà. àtijọ́ conclude pé màá dáwó padà náà lẹ́yìn ìgbà tájọ́ conclude tán ni mo ti wá rí fídíò again. fídíò tí mo wá rí again yẹn ló fún mi ní full stop tí mi ò fi wá padà send owó yẹn mọ́ lọ́jọ́ tí mo dá. yes 50k mo lè send ẹ 50k kéré gan tí n bá ní gan mo láwọn tí mo lè pè pé ẹjọ́ ẹ sáré yá mi ní 100,000 ẹjọ́ yá mi lé owó báyìí ẹjọ́ o tí wọ́n bá mi refund owó yẹn padà ṣùgbọ́n normal mo lè refund owó yẹn padà fúnra mi tí mo dẹ̀ ti ready tí mo dẹ̀ ti ní láti refund but lẹ́yìn bàtà tí wọ́n kàn kúrò tán o tún wá lọ jáde padà again wípé Gàmbàrí ti gbà láti dáwó náà padà wíri ní ẹni wàá ṣe jáde again pé mo ti gbà láti dáwó padà olóyè burúkú ni ẹni ìyá òbí ni ṣé mo lù 419 tẹ́lẹ̀ ni ó mọ tó mọ fún wa ó mọ tó mọ oníjìbìtì ni olóyè burúkú yẹn ó mọ tó mọ fún wa náà ni ó mọ má wọrí ìdí ẹ̀ máa tó fresh
ó máa tó fẹ̀ síta àá tó fẹ̀ díẹ̀ síta lórí burúkú. So fídíò tó padà ṣe lẹ́yìn ìgbà tí mo conclude pé màá dáwọ́ padà, fídíò tó wá padà ṣe lẹ́yìn yẹn òun ló fà á tí mo fi stop sí o, tí mo fi padà send ẹ̀ o, nítorí mo ti àfẹ́ wá worst tó fẹ́ ṣe gan. So ohun tó máa sọ fún ẹ nísìnyí pé tẹ bá fẹ́ gbowó yín ẹ lọ tún orúkọ mi ṣe, tẹ bá tún orúkọ mi ṣe jẹ́ kájọ nìṣó lọ́dọ̀ àwọn ọlọ́pàá, ẹ jájọ nìṣó lọ́dọ̀ àwọn ọlọ́pàá. wàá rò pé Yàyà Gàmbàrí tẹ́lẹ̀ ni, àmọ́ wípé Yàyà Gàmbàrí tẹ́lẹ̀ kì í ṣe Yàyà Gàmbàrí, wàá mọ̀ pé Yàyà Gàmbàrí tẹ́lẹ̀ kì í ṣe Yàyà Gàmbàrí tìsín, wàá mọ̀ wípé mo ti yàtọ̀, mo ti ní level, wàá mọ̀ pé mo ti ní yàrá level, wàá mọ̀ wípé level mi ti ọmọ Yaro ilé ò ti ní level. fídíò tó ṣe gan mi máa rí torí mo ti pa Facebook ti TikTok TikTok là wá wá ń sìn, àwọn big boy àwọn ọmọ tó lógo ló ń wà lórí TikTok ń sìn, TikTok lèmi fi ṣe program ń sìn lórí TikTok yẹn tí Yàlájẹ ìbàlẹ̀ ṣe program bẹ́ẹ̀ o lè ní 10 viewers ọlọ́wọ́ àwọn Yàlájẹ viewers tí mo ní lórí TikTok dẹ̀ ń sanwó, so wọ́n lè jẹ́ kí n pa Facebook ti but àwọn èèyàn tó wá share sí mi wọ́n ni mo fi wá rí o tún wá jáde pé o tún wá ń pariwo. Sórí Adéyẹmí tó bá stop láti máa pariwo ayé ẹ̀ máa bàjẹ́ o must to continue láti máa pariwo pé 419 ní lọ o. Adéyẹmí mo fọ́rọ̀ bá bẹ́ o jọ ó gbọ́dọ̀ stop o, àárọ̀ ọ̀sán alẹ́ máa pariwo ní pé fún wa Yàyà Gàmbàrí o lè ní o, Yàyà Gàmbàrí oní jìbìtì ní o, máa pariwo ẹ̀ láàárọ̀ lọ́sàn-án alẹ́ o. tó bá fi lè stop ayé ẹ̀ máa bàjẹ́, ayé ẹ̀ máa rún o kó lè mọ̀. ṣé gbogbo fídíò tó ṣe advertisement tó tún ṣe fún mi torí láti jọ ìmí ò ráyè ṣe fídíò lórí Facebook débi pé màá ráyè polówó àgbò. báwọn èèyàn ti ṣe ń rí fídíò ẹ̀ tó ń bà mí jẹ́ lọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ọ̀dàgbò lọ́wọ́ mi, tí wọ́n ọ̀dàgbò gidi lọ́wọ́ mi tán. ẹni tó ọ̀dàgbò oúnjẹ ni wọ́n máa kan tó ọ̀dàgbò tó pé ìyẹn tún tún tà fáwọn èèyàn ni almost 300,000 naira ni wọ́n máa fi dàgbò lọ́wọ́ mi, almost 300,000 naira ní fi dàgbò lọ́wọ́ mi. ní bá fẹ́ dá 50k padà mi ìyẹn dá 50k padà mi. lẹ́yìn ìgbà tó jáde tó pè mí 419 ni o, lẹ́yìn ìgbà tó jáde tó pè mí 419 yìí mo ti rẹ́ni tó ọ̀dàgbò almost 200,000 lọ́wọ́ mi àti bẹ́ẹ̀ lọ láwọn èèyàn tó tiẹ̀ níyì wọ́n ti ọ̀dàgbò lọ́wọ́ mi tàbí ti deliver gbọ́ wọn fún wọn. ṣé mo 419 yàtọ̀ sórí ẹni tó ń ṣe business ni tani kò lè ní disappointment láyé ṣé ìgbọ́gun ò lè ní disappointment, ṣùgbọ́n ní disappointment yẹn mo lè ṣe accept pé máa dá padà ìwà ni kó wá ń jáde wá ń pè mí 419. tó bá stop láti máa pè mí 419 níjẹ́ tó bá fi lè stop pé mí 419 níjẹ́ ìrànwọ́ láyé ẹ̀ máa bàjẹ́. gbogbo egun tó wà nínú Kùránì pátá ó máa jẹ́ tiẹ̀ àti tàwọn àrọ́mọdọ́mọ ẹ̀. ó gbọ́dọ̀ stop Adéyẹmí, ó gbọ́dọ̀ stop tó bá stop ó ti díyàn mọ́ láyé ẹ̀. gbogbo tó bá fi ọwọ́ rẹ̀ ṣe pátá gbogbo ẹ̀ máa já sófò ni. àdàbí tí bá mọ̀ sọ wípé tí n bá lù ú mà yẹn jìbìtì lókù, àdàbí tí mo bá dídì lù ú mà yẹn ní jìbìtì lókù, tí ò bá kí n ṣe pé bóyá business ló wà láàrin wa. àìmọye àwọn tó máa ń ṣe import and export tẹ́ pé àwọn yẹn máa ti ọ́dà ọjà lọ́wọ́ wọn tẹ́ pé mọ́tò tó fi ń kó ẹrù bọ̀ láti òkè òkun adẹ́dànù tọ́jà àwọn yẹn máa wó. ṣebí kí lórúkọ ẹni yìí P&P ó máa dúró millions táwọn èèyàn kó sí lọ́wọ́ ni. ilé ìfẹ́rẹ́ wí P&P ọmọ òdì. ó máa dúró gbèsè millions tí P&P ń jẹ ni. tó ń jẹ tó jẹun lọ́wọ́lọ́wọ́ yìí millions of naira 20,000 naira millions of naira ní P&P ló ń jẹ lọ́wọ́ yìí. gbogbo àwọn tó kówó fún níbi investment tó sọ pé company ti collapse. kí ni nǹkan tí P&P ń ṣe? èyí ó kún nǹkan tó ṣe sáàkù lórí mídíà. ṣebí ó ń yanjú àwọn pípìn yẹn ní kọ̀ọ̀kan ni. èrè ni ẹni àwọn tó lù àwọn èèyàn ní jìbìtì millions sọ̀rọ̀ wọn èmi tí máa business 50,000 péré tó pọ̀ tí disappointment wà wọ́n bẹ̀ péré lè wá ń pariwo káàkiri oníkùnrin kí ẹ̀ sọ fún mi. tí n bá reply lórí Facebook àwọn èèyàn máa wẹ̀ gẹ́gẹ́ bíi pé ó máa jọ
ọpọlọ ń já ránkà rẹ ni mo kéré sí ẹ mama lọ́jọ́ orí ni mo fi kéré sí ẹ o tọ́wọ́ sọ wípé lẹ́vù wípé kéèyàn mọ̀yàn kéèyàn ní fọlọ́wásì kéèyàn ní gbogbo ẹ̀ bàbá ẹ̀ ń tọ̀ mí lẹ́yìn ni tí wọ́n bá jókòó báyìí kájọ jókòó lẹ́kọ̀ọ́ náà kájọ máa ṣe live video kò wo ẹni tí fọlọ́wásì máa pọ̀jù kò sáré wo ẹni tí fọlọ́wásì máa pọ̀jù kó tún lọ sórí TikTok kó tún wà lọ wò mí kó lọ wo 1 million view tí mo rí lórí TikTok tó wà fi kú bàbá ẹ̀ ò lè rí lórí TikTok lọ sí àkáǹtì TikTok kò ṣe láì fún mi Facebook lè èmi nípa Facebook tí èmi ìwáyé polówó àgbò lórí Facebook ìwọ́dọ̀ tó ń polówó àgbò ìwọ́dọ̀ tó ń bá mi polówó ẹ̀ tọ́mọ̀ tó fi ọ́dà gbé lọ́wọ́ mi ó gbọ́dọ̀ stọ́pù torí o ti ṣí nínú àtijọ́ tí mo fún mi ó gbọ́dọ̀ stọ́pù tó bá stọ́pù ayé máa bàjẹ́ ayé máa rún ni tó máa ń bára yẹ di tó máa ń bára láti gbowó ẹ lọ tún orúkọ mi ṣe wípé mi ò kí ń ṣe kí ni mi ò kí ń ṣe fọwọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ disappointment ló ṣẹlẹ̀ ó sanwó ìdílọ́sẹ̀dá gbóni tí ṣe wọ́n dẹ̀ sọ wípé ọlápọ̀ jẹ́ gbòógì kò ní lè wọlé wáyé tó fi rìvásì ọjà náà nítorí pé kí ni egbògi ni. gbogbo yìí ti gbọ́ngàn tí ọmọ Yaro yìí sọ ẹ ti gbọ́ bó ṣe bá mi sọ̀rọ̀ àbí ẹ ti gbọ́ bó ṣe bá mi sọ̀rọ̀ ó bá mi sọ̀rọ̀ bí ẹgbẹ́ ìyá ẹ̀ ó bá mi sọ̀rọ̀ bí Yaro ó ní mi ò ní followers tóun olóhun onílòtọ́ ni mo lè jòun lẹ lọ́jọ́ orí o àwọn followers tèmi tóun ní èmi ò tó bẹ́ẹ̀ nínú àwọn ìyá tó gbá yàtọ̀ sí wúmà tí mo connect ẹ̀ mọ́ tájọ́ sọ̀rọ̀ nínú àwọn ìyá tó gbọ́ nínú àwọn ìyá tó gbá tí mo send VN sí wọn nǹkan tó fi reply mi ẹgbọ́n nǹkan tí ìyá yẹn sọ. play fẹ́ play nǹkan tí ìyá yẹn sọ. yáyá wọ́n kankan ló lórí burúkú wọ́n kankan ló lè 419 ní ẹ́ ọgbọ́n lọ́wọ́ èèyàn olóhùn ṣàgbo ó gba 45,000 ọgbọ́n DHL àpè ẹ lẹ́yìn àpè ẹ pẹpẹ ògbágo àtó jàjà máa gbágo ó ní àwọn DHL ṣe kinní kan ṣé lẹ́yìn ìgbà tí DHL bá ṣe kankan tí ò bá kí n ṣe 419 tó kì í ṣe olè ó ní pé padà pọ́dà kò bá jẹ́ kí n ṣe kinní ìfín kò bá jẹ́ 10,000 15,000 kẹ́ mú wá kí n bá yín ṣe kí n sẹ́ǹdì ẹ̀ sí yín tó pé mo mọ̀ pé náwó púpọ̀ mo náwó púpọ̀ wàá sọ pé náwó púpọ̀ lórí ẹ̀ ṣé ó ṣiṣẹ́ owó yẹn pamọ́ síyàn lọ́wọ́ ni ó lè gidi ni gbogbo oríṣiríṣi ẹ̀ báyìí máa yáwọ́ ẹ̀ ni mo á fẹ́ dí pẹ̀lú ẹ̀ nísìn ṣó ti yẹ máa dí pẹ̀lú ẹ̀ afẹ́jọ́ ẹ̀sùn wá gbé wọn ṣépè wọ́n gángan ló lè wọ́n gángan ló lórí wọ́n gángan ní 419 ó ní àwọn DHL wọ́n tó pò ṣe kíní ẹ̀ powder ẹ̀ pò ṣe powder ní àwọlé ìjà wo ṣe findis ẹ̀ dáadáa kó tó bẹ̀. gbogbo àwọn ìyá tí ó gbà yẹn àtàwọn bọ́ọ̀sì tó gbà yẹn tó gbowó lọ́wọ́ wọn gbogbo wọn ni wọ́n send VN sí mi. èmi náà ti join yín mo ti wà live pẹ̀lú yín ẹ ṣé mo dúpẹ́ bọ́ àfà. òun náà send gbogbo àwọn tí. ó sì ní bí mo ṣe ń rí kọ́ yín èmi náà wà lórí bí bẹ́ẹ̀ ṣe máa di tó. gbogbo àwọn tí. torí iṣẹ́ òtẹ́ ṣe lòun ṣe send ẹ gbọ́ voice note tó send sí mi lẹ́yìn ìgbà tí ó dá Friday kan tí owó yẹn ò bọ́ sí tó wá sẹ́ndì kìíní sí pé èèyàn kan lòún fẹ́ tàgbó yẹn fún ìwọ tó ní 50,000 kì í ṣe problem ẹ tó ṣẹ̀ṣẹ̀ ń wéyàn tó fẹ́ tàgbó fún o ní 50,000 ń ṣe problem ẹ ipe kìíní kan ó dẹ̀ yìí ń wéyàn tó fẹ́ tàgbó 50,000 fún lèmi wá sẹ́ndì voice note sí pé kò sí ìtókàn mi ò ẹni ẹ̀kọ́ ni mo tàgbó fún mo ti mọ̀ pé nǹkan tó máa sọ náà nìyẹn kẹ́ lè mọ̀ yí pé irọ́ ni gbogbo nǹkan tó ń pa yẹn irọ́ ni gbogbo èpè tó dẹ̀ jẹ́ yẹn tiẹ̀ ló máa jẹ́. gbogbo àwọn tí wọ́n rìpọ́ọ̀tì ọmọ Yahya Gambari yìí fún mi tínú yín bá wà lórí mídíà tínú yín bá wà lórí prógrámù yìí ẹjọ́ tó rọrọ ẹ pè mí sórí WhatsApp mo fẹ́ kí ẹ pè mí sórí WhatsApp àwọn tí wọ́n yìn tí wọ́n fẹjọ́ ẹ̀sùn mi tí wọ́n rìpọ́ọ̀tì ẹ̀ fún mi yẹn gbogbo wọn mo wá send VN tó send sí mi yẹn mo wá forward ẹ̀ sí gbogbo wọn ni wọ́n wá gbọ́ gbogbo wọn wá ń fi èpè rabiti náà wọ́n fi ń ránṣẹ́ wọ́n wá ń fi sínú voice note wọ́n ní kí n máa play tí n bá ti wà lórí show kí n máa pè àwọn bọ́ mi ò ní time
mi ò ní time pàápàá wàláì mi ò ní time bọ̀yá Yahya Gambari ọmọ olè èmi Adéyẹmí Ọlọ́fà fásitì mo fi sọ fún ẹ oníkèmí wá sórí social media kí n wá tórúkọ ẹ ṣe padà kí wọ́n tó lè dá owó àwọn tó gbà kì í ṣe nìkan o wọ́n ti ń lọ bí i 10 sí 11 o gbogbo tí mo dẹ̀ ń sọ yìí Mr Wisdom tí wọ́n dúró fún ẹ ń gbà yẹn gbogbo ẹni mo forward díẹ̀ sí wọn níbẹ̀. Salamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Alhaji Adéyẹmí ẹ̀rá sẹ́kù ìní o ọlọ́wọ́n gbàdúrà wa o ẹ̀ ní jábọ̀ o. àwọn èèyàn sẹ́ńdà àwọn fídíò nípa sí mi bẹ́ẹ̀. olórí burúkú fẹ́ ṣépè fún mi ó kọ́kọ́ fàdúrà síwájú kó àpò lórí burúkú lọ́mọ ìṣá. ok ìkan nínú àwọn tó gbá ló pè wọlé ó dà pé ní ẹ wà lórí program pẹ̀lú mi kọ́nà jẹ́ pé kí ní ẹ connect. kí ni yóò connect mọ́ mo fẹ́ káwọn èèyàn gbọ́ bọ́ ìsìn dáadáa ni o. ẹ sọ̀rọ̀ ẹ ló ṣe gbọ́ mi. kí ni yóò connect. hello. ok mo fẹ́ connect ẹ mọ́ speaker níbọ̀ kò ṣiṣẹ́ bọ̀ tẹ́ máa sọ̀rọ̀ yín. ṣé Yahya ti dáwó yín padà. kò dáwó padà wà lówó. kò dáwó yín padà àbí. kò dá padà o. tẹ ẹ bá mẹ́sẹ̀jì ẹ̀ sórí reply yín mọ́. olórí burúkú ni bọ̀bọ̀ náà. ṣó reply yín tẹ bá ti mẹ́sẹ̀jì ẹ̀ mọ́. wọ́n ti kò tẹ reply mi mọ́ rárá kò ń bá mi sọ̀rọ̀ mọ́. kò ń bá yín sọ̀rọ̀ mọ́. nǹkan tó dùn mí jù ni wípé mo ṣàlàyé everything fún. ok ẹ má wọrí má pè yín. so mo fẹ́ end the show Yahya Gambari ẹ bá mi share program kó dọ́dọ̀ Yahya Gambari. èmi Adéyẹmí Ọlọ́fà oníkèmí wá sórí mídíà kémi wá tún orúkọ bàbá ńlá kú bàbá orúkọ bàbá ẹ̀ tó ti bàjẹ́ tipẹ́ orúkọ bàbá ńlá kú bàbá ẹ̀ tó ti bàjẹ́ tipẹ́ oníkèmí Adéyẹmí Ọlọ́fà wá sórí mídíà kémi wá tún orúkọ ẹ̀ ṣe kí wọ́n tó lè san gbèsè fáwọn tó lò ní 419 àwọn tó gba owó lọ́wọ́ wọn tó send àgbo fún wọn àwọn tó scam wọn ìyálà ìyá ẹ̀ ò lè polówó àgbo lórí Facebook mọ́ àbí ṣé bí òun polówó àgbo tẹ́lẹ̀ òkèlè tí yálàyà ò lè polówó àgbo lórí Facebook mọ́ àbí òkè náà ń sì yìí o láǹfààní àti polówó àgbo lórí Facebook wọn tó kó ti balẹ̀ jẹ́ yálàyà ti gbáwọn èèyàn lọ bó ṣe wù ẹ́ o wá padà sórí TikTok yẹn ló wá fi ń yangàn fẹ́mi pé àwọn 40 millionaire wà bẹ́ẹ̀ wọ́n gift yẹ àwọn tó ní àwọn 1 million followers olórí burúkú ni ẹ kó tó lórí TikTok ni mo ti wà lórí TikTok o mọ̀ ká wà rẹ ni bí wa bàbá tó bí àwa lórúkọ gan ju ká borúkọ bàbá wa bàbá ẹ̀ ò lórúkọ náà Yahya Gambari who is Yahya Gambari who know your father tí n bá dákọ bàbá tèmi lórí mídíà láàrin ìṣẹ́jú méjì sìn ayé máa mọ̀ pé mi gbọ́dọ̀ júwe bàbá mi lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta káyé tó mọ̀ ẹ̀rẹ́ bá bá rẹ̀ ò lórúkọ náà o lè ṣe bó ṣe wù ẹ́ olóyè kó máa ọ́n ní orí mídíà ló wà sọ̀rọ̀ bó ṣe fẹ́ sọ̀rọ̀ bó ṣe wù ẹ́ online ló wà ẹ̀ ń gbà tó lóbi ló yẹ kó máa sọ̀rọ̀ bó ṣe fẹ́ lọ online o tún wá láyà o wá lọ private chat mi o send voice note sí mi o ń gbé mi ṣe pé ìyá ẹ̀ máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ èmi mi ní forgive ẹ gbogbo àwọn tó dọ̀gá ẹ lẹ́nìí tó ti bú yàláyà wọn rí tó ti fi yàláyà wọn ṣẹ̀sín rí tó ti wọ́yàwó wọn tó ti fi ọ̀rọ̀ ẹnu ẹ̀ báyé wọn jẹ́ lórí mídíà tó padà ṣẹ̀ tí wọ́n padà gbẹ̀bẹ̀ tó padà wá ń lò ẹ̀rẹ́ bìnrin iṣẹ́ yẹn èmi Adéyẹmí Ọlọ́fà mi ní forgive ẹ yàláyà ẹ tí n bá mú ìyá ẹ sọ́wọ́ Yahya Gambari tí mo bá mú ìyá ẹ sọ́wọ́ wàá mọ̀ pé ó ń gbóná gan wọn pé kan nìyẹn máa ń ṣe tí ò ní ṣe mí mọ́
orí TikTok tó ló wà yẹn tí wọ́n ti ń gift yẹ tí wọ́n ti ń fún ẹ láyọ̀ olórí burúkú ó sákò ní Facebook ó sá padà sí TikTok ó ti jẹ́ kí yàrá yìí kí gbogbo ayé mọ̀ pé yàrá ya owó ló wà after bó ṣe máa cash out ló ṣà ń wá nítorí pé ó ti wà lórí TikTok yẹn sì wọ́n ti ń fún ẹ ní bèbí oníke bèbí tó ń jùrù wọ́n ti ń fún ẹ ní gewédú àbí wọ́n ti ń gift yàrá ya ẹ so ó ti believe pé bóyá ó ti tán àbí tí wọ́n bá bá ẹ yàrá ya ẹ Yahya Gabari ó máa súfèé èmi ló ń fi èpè ránṣẹ́ sí nítorí pé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ó gbáyàn fún lówó ẹ̀ àwọn tó gbádá wọn padà fún ọmọlúàbí tún ọmọlúàbí ara ẹ̀ ṣe lóòótọ́ o lórúkọ gidi lórí social media o lórúkọ rẹ̀ olórí ibú láyé mọ̀ ẹ́ sí lórí media ọmọ bú àgbákò ọmọ tí ò lẹ́bí tí ò lára ọmọ tí ò lẹ́yàn òun láyé mọ̀ ẹ́ sí lórí social media èmi Adéyẹmí wá bá ẹ sọ̀rọ̀ pé calm down torúkọ ara ẹ̀ ṣe àwọn tó bá ń ṣe lórí social media ó gbọ́dọ̀ mọ hùwà tó mọ́ máa hùwà 419 máa hùwà ẹni tó gbá máa ṣe lórí social media tó máa ló fànà fáwọn èèyàn tó máa gbá àwọn èèyàn is unfair now. mo tún wá bá ẹ sọ̀rọ̀ èmi ló wá ń gbé ṣépè lórí VM mi ó ti send VM ní going to 2 months mi ò ráyè kí mi ò ṣe program láti gbà yẹn mi ò ráyè wàláhì mi ò ráyè àmọ́ lè sí mo ṣetán pẹ̀lú ìyá ẹ̀ ń sìn mo máa bẹ́ẹ̀ ta géèmù díẹ̀ máa bẹ́ẹ̀ ṣeré Èkó ló wà èmi rò pé lọrin ló wà ní ìjọ tí mo lọ sí lọrin hòtẹ́ẹ̀ tí mo lọ́jì sí àwọn bọ́ọ̀sì mi tó wà ń lọrin tí mo pè wọ́n ibẹ̀ náà ti jẹ́ kí n mọ̀ pé àwọn ìyá ẹ̀ ò sí lọrin ibẹ̀ náà ti jẹ́ kí n mọ̀ pé Èkó ló wà náà àdúgbò báyìí ló wà lẹ́kọ̀ọ́ náà mo ní abáyọ tí mo fi ní mo fẹ́ wá káyẹ ẹ̀ mọ́ lọrin tó tiẹ̀ fi kí ẹ̀rù ọba ẹ̀ kí ọba mo fẹ́ wá gbórí adé káyà ẹ̀ mọ́lé ẹ̀rù ọba yá ẹ̀ kò sí problem àmọ́ ti jẹ́ ká mọ̀ pé kò ló wà bí gbogbo àwọn tó jẹ ní gbèsè gbogbo àwọn tó jẹ lówó lọ sanwó wọn orúkọ ẹ̀ ò dá tẹ́lẹ̀ èmi Adéyẹmí ò lè torúkọ ẹ̀ ṣe nítorí orúkọ ẹ̀ ò dá tẹ́lẹ̀ má wọ́n rí gbogbo àwọn bloggers ló máa padà gbé orúkọ náà máa padà gbé ìyá láyà ẹ̀ àwọn bloggers kọ̀ọ̀kan ti ń gbé ìyá ẹ̀ ń sìn wọ́n ti ń gbé fọ́tò ìyá ẹ̀ sórí kiri wọ́n ti ń kọ caption sí àbí má wọ́n rí àwọn míì tún sì máa gbé ìyá láyà ẹ̀ orí Facebook tó ti sákò yẹn àwọn máa wá padà sórí TikTok orí TikTok tó ló wá sí yẹn ó bá wà ń bẹ̀ ni bàbá ẹ̀ lájẹ́ níbẹ̀ bàbá ìyá ẹ̀ lájẹ́ níbẹ̀ àwọn máa padà wá bá ẹ lórí TikTok yẹn àwọn ajẹ́ kó yáwó èèyàn pé mo lè ní ẹ scammer ní ẹ 419 ní ẹ ẹni tí n bá lò ní 419 rí kó jáde kó wá sọ lórí social media gbogbo ayé ló ń wò mí ẹni tí mo bá gbowó lọ́wọ́ ẹ̀ rí tí mi ò ṣeṣẹ́ ẹ̀ fún kó wá sọ lórí social media ẹni tí mo bá lu 419 rí kó wá sọ lórí media ẹni tí mo bá lò ní jìbìtì rí kó wá sọ lórí media but ìwọ oroko smart òun jẹ́ kó yé mi pé kọ́nìṣó police station mo á mọ̀ pé level Yahya Gabari tó mo mọ̀ nígbà yẹn ti yàtọ̀ sí ti sìn okay now àmọ́jọ́ tí wọ́n bá mú ìyá ẹ̀ ẹ̀jẹ̀ ìyá ẹ̀ máa gbẹ mi ò ní rí jù báyìí lọ lórí ètò yẹn kò ní jù báyìí lọ ọba ó dà ọmọ yẹn kéré kò mọ bó ṣe ń lọ àwọn tó tún bá kọ́kọ́ bá ṣe tẹ́lẹ̀ ó ṣe àṣemújẹ ló ṣe bọ̀ tèmi tó ṣe yẹn máa kàn jẹ́ kó so bóyá jáde ẹ̀mí ní rí jù báyìí lọ lórí ètò yẹn Yahya Gabari last warning gbogbo àwọn tó lò ní 419 ojoojúmọ́ ni evidence pọ̀ lórí fóònù wa lọ dá owó wọn padà tó bá fẹ́ ká yẹ ẹ́ dá tó fẹ́ ká yẹ ẹ́ sámọ́lámọ́lá ká yẹ ẹ́ bàjẹ́ àwa ní level lórí Facebook a tún ní level lórí TikTok a tún ní level nínú ayé ọba mi ní wáyìntì orí ọba ìlú kan lójókòó yìí wọ́n tún dáhùn ní o tún ní level nínú ayé èmi náà ń sọ yẹn o ọlọ́fà náà ń sọ yẹn gbà mo ní level TikTok mo ní level lórí Facebook ọba tún wá dáhùn pé ibi tó jókòó sí ìpè o tún ní level nínú ayé last warning la mú fún ẹ̀yin gbogbo àwọn tó gbowó lọ́wọ́ wọn lọ fún wọn lówó wọn àwọn ò ní plan àti àmẹ́ kò sí nǹkan tí mo fẹ́ fi ẹ́ ṣe àmọ́ lè dépò nǹkan tí ẹ bú mi ó bú ìyá mi ó sọ̀rọ̀ sí mi yẹn
njọ́ tí máa fojú kan yàrá ìyá ẹ̀ ó máa sanwó ẹ̀ ó máa pay ó máa san. màá ní káwọn ọmọ mi mú ìyá ẹ̀ sọ́wọ́ ó máa san. ó kàn tiẹ̀ bú mi ó kàn tiẹ̀ sọ̀rọ̀ sí mi yẹn lásán vn yẹn lásán ó kàn tiẹ̀ bú mi yẹn ìyálà yẹn máa san mi ní jù bẹ́ẹ̀ lọ. gbẹ̀yìn tẹ́ wò mí mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣe àbúrò ní ṣe yín Yahya Gambari ọmọ olè ní o bàbá 419 ni mo sì ní evidence tó bá bí mẹ́wàá lọ́wọ́ tẹ́ bá ní kí n máa kó jáde máa kó jáde fún yín láwọn tó ti gbá tó ti sọ kó tó gbó lọ́wọ́ tó lò máa sẹ́ndì àgbo ó yẹ káwọn DHL gan pè ẹ́ ó yẹ kí wọ́n mú ìyá ẹ̀ Yahya Gambari àwọn DHL ó yẹ kí wọ́n mú ìyá ẹ̀ sọ́wọ́ because o ti ṣé àwọn kò ti ba ṣáà ó ń ba ṣáà àwọn pípìn yẹn jẹ ṣá ṣé àwọn kò ń blackmail àbọ̀ mọ̀ ni ó ń ba yá àwọn DHL yẹn jẹ́ náà because àwọn DHL ló ń parọ́ mọ́ wípé àwọn náà dìlé ọjà àwọn náà jẹ́ kó àwọn náà deliver ṣẹ́ àwọn náà deliver ṣẹ́ ikọ́ tó ń pa nìyẹn ó yẹ káwọn DHL gan ó yẹ kí wọ́n mú ìyá ẹ̀ sọ́wọ́ ó yẹ kí wọ́n mú ẹ sọ́wọ́ mo lè máa bẹ́ẹ̀ tọ́ níbẹ̀ máa bẹ́ẹ̀ tì débẹ̀ vn tó send sí mi tó jẹ́ kó yẹ kí àwọn DHL gbogbo àwọn DHL àwọn náà send ọjà yẹn wo ẹni tó jẹ́ send ọjà ni ẹ̀yin tẹ́ wà lábúrò gà ń send iṣẹ́ sí iṣẹ́ ń wọlé náà wo ẹni tó jẹ́ ọ̀gá custom tó jẹ́ ọ̀gá àwọn custom tó ẹ̀ẹ́dì wọn níkẹjà nọ́mbà ẹ̀ wà lọ́wọ́ mi ẹni tó mọ̀ mí tí mo mọ̀ ní tí mo ti rí dáadáa màá wá gbé voice note yẹn máa gbé lọ síbẹ̀ màá jẹ́ kó yé wọn pé wọ̀bọ́ yìí jẹ́ kó yé mi pé gbogbo ìjà tó ń bá ti ń gbé fún yín láyé ẹ̀ kí n deliver ẹ̀ o ti gbá àwọn èèyàn lọ o dẹ̀ purọ́ mọ́ DHL èmi náà bẹ́ẹ̀ wá ọ̀ràn mo máa bẹ́ ṣe kí ni màá bẹ́ẹ̀ wá ọ̀ràn lọ́dọ̀ àwọn DHL wo lórí burúkú ọmọ tó kàwé tó kéwú yanjú yìí kẹ́kí fọ́wọ́ ní fọ́wọ́ náà bí ẹ sí ní orí ibú ló dàgbà sí má wọ́rì má bẹ́ẹ̀ tayò yẹn díẹ̀ má jẹ́ kó mọ̀ pé ayé oníwájú ojú lẹ́yìn mi ní jù báyìí lórí ètò yẹn tí ẹ dára kọ́ mọ́ mi dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́wà mi sanyí lẹ́sàn rẹ̀ ìbànújẹ́ ò ní tọ́ sí i ó kọ́ tèmi òyípadà alẹ́jáde èmi ọlọ́fàmọ́jọ ọlálọ́mí ọba bá ṣùjú kọ ìjàkadì lóru ọ̀fà ìjà àwọn ìjàkọ́ tí wọ́n ń jà lọ́fà nílé ọlálọ́mí ó sojú poro lójú oko sojú ìbè lálà ìbá sojú olóko ìbá làwọn èmi lọ́mọ láàrin búre ìkan ò gbọ́dọ̀ jù kàn bí kan bá jù kàn nílé ọlọ́fà ogun ló ń dá sílé bàbá wa pẹ́ẹ́ ni mo kúnlẹ̀ mi ò bá rẹ́ lẹ́jọ́ mọ́ báwa bá fẹ́ bí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ tó bá fẹ́ jagbára lọ àwọn abóńtọ̀ ni pé okay I'm sorry àwọn kan wọ̀ lórí ibú ni wọ́n kì í fẹ́ ṣe sorry irú Yahya Gambari ọmọ àlè ni ìran bàbá wa máa ń ṣe sorry àmọ́ fún wọ̀ yìí Yahya Gambari yàrá yẹ máa ẹkùn ẹ máa gbóná tí mo bá mú yẹ sọ́wọ́ ṣótíyé ẹkùn ẹ máa gbóná pẹ́ ni mo kúlẹ̀ mi ò bá rẹ́ lẹ́jọ́ mọ́ ọlálọ́mí ni mo rí ni mo dáṣà kẹrí ìyẹ̀rú ọ̀kí ni mo rí ni mo dáṣà là ńlápá ọlálọ́mí ni mo rí ni mo dáṣà là ńlọ́bẹ ẹ̀ẹ́sì ọ̀rẹ́ làmí torí tẹ́ bá làmí ẹ bá má jẹ́ kábẹ́ ó dilẹ̀ lápá mi lọ́mọ bá ṣúdá ara gbẹdẹ kí ọlọ́fà mà ló lọ́fà ọlálọ́mí ọlọ́mọ èmi náà kì lákẹ́bàjẹ́ àkẹ́bàjẹ́ ni wọ́n fi kọ́mọ lọ́fà àmọ́jọ èmi la ṣíwájú ogun lálọ agbẹ̀yẹ ogun lábẹ́ yẹ́n bá tẹ̀mí kì í bẹ̀rù ogun bèrè lọ́wọ́ àwọn bàbá lákú bàbá ẹ̀ àwọn ọ̀gá ẹ̀ tó ń ránṣẹ́ sínú ayé lọ bèrè lọ́wọ́ wọn àwọn gan fún ara wọn bá wa tayò náà àwọn ọ̀gá ẹ̀ bá wa tayò náà tí wọ́n bá wa tarí ni wọ́n bá wa tayò tó ti yẹ yàrá yẹ ó máa mọ̀ sára èèwọ̀ ẹ̀ ní pé kíni àti ẹ má fojú kan ra báyìí Yahya Gambari wo èèwọ̀ ẹ̀ ní pé kíni àti ẹ kájọ má rí ya face to face rí báyìí níjọ́ tí bá báyà ìpàdé mi ò mọ̀rí security tó fẹ́ wà lára ẹ̀ yẹ́ máa jẹyà subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin. now ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu aláàjì ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ abíṣujú kọ bákan náà ti gbọ́ bí Yahya Gambari bó ṣe ṣépè bó ṣe lérí mọ́ wọn bó ṣe sọ oríṣiríṣi tó lóun ò lówó kankan dá padà nítorí òun jẹ owó òun lórí TikTok òun ṣe gbá òun ṣàwòṣe ayé lélẹ̀ ẹ wá jẹ́ kémi náà wá play àwọn ti tọwọ́ ti tèmi ó ti yàtọ̀ sí tọwọ́ aláàjì ọmọ ọlọ́fà mọ́jọ ẹ jẹ́ n play ẹ̀ fún yín kẹ́gbọ́. ok mo ti confam 50,000 naira mo ti confam 25,000 naira méjì ti wọlé. ṣe rí bẹ́ẹ̀. méjì ti wọlé so lágbára Ọlọ́run tó bá di àárọ̀ ọ̀la máa pè é mo sì lè pín lálẹ́ yìí náà mo tó bá di àárọ̀ ọ̀la máa pè é so ẹ send address máa pè é iṣẹ́ tó bá ti ṣe tán. mo ti send address sí
ó yẹ kẹ́ ti rí mo ti send address sórí fóònù yín mo ti send address àtorúkọ ẹ wórí fóònù yín. ṣe gbọ́ bẹ̀yẹn ẹ̀rí tó lóun ti rí 25,000 kan òun ti rí 50,000 kan kò fẹ́ nìyẹn náà lọ jáde ní ilé ni ó sì kú o máa tún play mi fún yín tẹ bá gbọ́ngàn tá Alhaji Ọmọlọ́fà sọ wọ́n láwọn ní more than 11 to 10 evidence lọ́wọ́ bẹ́ẹ̀mi náà ṣe ní nìyẹn bẹ́ẹ̀mi náà ṣe ní life from different people nìyẹn tèmi náà dẹ̀ ní tẹ́là lọ́wọ́ tí wọ́n send tẹ bá tún wá lọ sórí social media àáfà súnà ìyẹn náà ti post Yahya Gambari wípé òun ti pé kò gbágo òun pẹ̀lú àwọn tó gbá there is one blogger náà àwọn blogger tiẹ̀ ti ń gbé káàkiri ẹjọ́ ṣe ìgbé ayé gidi nìyẹn fún Yahya Gambari ẹ jẹ́ kí n tún play mi fún yín ẹ jẹ́ tún play tó wó ẹ̀mí lóbìnrin lẹ́gbọ̀n ẹ jẹ́ kí n tún fún yín nìmí ẹ jẹ́ tún play mi. kò sí problem tẹ bá ti rẹ́dí ẹ̀ máa jẹ́ kí n mọ̀ so ó ti gbowó ó dẹ̀ máa kí ọ gbogbo bp yẹn pátápátá máa kí ọ bp yẹn permanent kí ọ dẹ̀ ni yọkùn dẹ̀ lẹ́ máa order máa kí ọ rẹ̀ so tẹ bá ti rẹ́dí ẹ̀ máa jẹ́ ká mọ̀. àgbo tí ń kọ́ ọmọkùnrin yẹn 8,000 naira lóyún confam dẹ̀ ni confam ni bí ṣe ṣàlàyé ẹ̀pẹ́ ilé ìṣèkejì yẹn ó máa restore six drive yín tó dẹ̀ máa wà nọ́mà so 8,000 naira ni sà. 80,000. ẹni tó máa gbé wá máa bá yín sọ̀rọ̀ so time tó bá máa gbé wá bí tó máa ti bá yín so ẹjọ́ máa sọ̀rọ̀ ẹjọ́ máa conclude. Nàìjíríà tún lélẹ̀ yìí o. tó bá ti make payment ẹni kọ́ máa fún mi ní ẹ lè fún mi ní full address tó bá ti send full address yẹn so ẹni máa gbé wá dispatch ẹ̀dá yẹn ẹjọ́ máa sọ̀rọ̀ bó ṣe jẹ́ kù yẹn ó jẹ́ ṣe wá òkè so. Nàìjíríà tún lélẹ̀ kì í ṣe ológun DHL o dispatch tún ni o ẹ máa gbọ́ o ẹ jẹ́ bá wa ṣí ètò yìí mo fi ọ̀nà Olódùmarè bẹ̀yìn ẹ bá wa ṣí ẹ̀ káwọn ẹlòmíì má tún kó sọ́wọ́ Yahya Gambari tó ti tọ́ sí ẹ kúkú gbọ́ olórí TikTok lòun tuntun ti ń tajà lòun ti ń jẹ owó òun lọ́sìn ẹ jẹ́ tún fún yín nìmí. ẹni tó máa gbé wá máa bá yín sọ̀rọ̀. no yẹ kọ́. ẹ bá mi fọwọ́dà kan dìtẹ̀ sí yín so àtìgbẹ́jọ́ wo ni màá rí gbà. eléyìí náà ti sanwó o. ẹni tó máa gbé wá máa bá yín sọ̀rọ̀ so time tó bá máa gbé wá bí tó máa ti bá yín so ẹjọ́ máa sọ̀rọ̀ ẹjọ́ máa conclude tó bá ti make payment ẹni kọ́ máa fún mi ní ẹ lè fún mi ní full address tó bá ti send full address yẹn so ẹni máa gbé wá dispatch ẹ̀dá yẹn ẹjọ́ máa sọ̀rọ̀ bó ṣe jẹ́ kù yẹn ó jẹ́ ṣe wá òkè so dispatch ẹ̀dá ló máa gbé wá sá. ẹ má wọrí ẹ bá lo àgbo mi ẹ̀yin náà máa dúpẹ́ fọlọ́. ìyẹn lọ́wọ́ ní tí nǹkan ọmọkùnrin nìyẹn ó ti gbowó yẹn o. ẹ sì máa appreciate mi jù báyìí lọ. ok bá ti confam yẹn sì máa jẹ́ kẹ́ mọ̀ sá máa confam bá ti confam yẹn sì máa jẹ́ kẹ́ mọ̀. ìgbà tó dé confam ẹ̀ ó mẹ́sẹ̀gì wọn ó lóun ti confam ẹ̀ ó text wọn text yẹn wà lọ́wọ́ mi níbí báyìí text yẹn wà ní ọwọ́ mi níbí báyìí ẹjọ́ ṣó yẹ kí Yahya Gambari ó pọ̀ gan o àwọn tẹ́là òun ní tẹ́là tó ní 18,000 ẹ jẹ́ kí n fi hàn yín kó má dàbí àsọdùn mo ní àwọn tẹ́là ṣẹ́tìrì 18,000 tẹ́ bá wo orúkọ Yahya lè máa bá ń bẹ̀ mo tún bọ̀ ẹ jẹ́ tún lọ gbé mi wá fún yín o ìwọ open tí yóò bá open á ṣì mí kí ló dé kí ló ṣe àwọn kìnnìyàn. Oh, mo ti delete so many. Ó bà ní kò bàjẹ́ mo sì lè gain ẹ̀ padà. Àwọn tó send Ọlọ́run ò ní fi kú pa wọn. Gbogbo kiri tẹ́ ń wò tẹ́là owó tó fi sanwó fún Yahya. Tẹ́là lélẹ̀ tẹ́ ń wò tó black náà. Tẹ́là òun lẹ̀ ń wò jọ yẹn. Ẹ jọ ṣé ó dá bẹ́ẹ̀. Yahya Gambari kí ló fẹ́ gbà ń bẹ̀? Ọmọdé ara ẹ̀. You still have a long way to go. Ẹ wo bó ṣe wá lérí bó ṣe sọ̀rọ̀. Wọ́n ṣẹ́ sí Alhaji Ọmọlọ́fà mọ̀jọ̀ ẹ̀yin èèyàn kò sẹ́ni tí Yahya ò lè bú èmi tí mo jókòó sí bí ó ti ṣe ṣó fún mi lẹ́ẹ̀mẹ́ta jù bẹ́ẹ̀ gan lọ ìjọ kan ṣoṣo ṣe ṣó fún mi lẹ́ẹ̀mẹ́ta lọ́mọ Yahya tẹ̀ ń wò yìí ẹ wo ìgbé ayé ẹ jẹ́ bá wa ṣí ẹ fídíò ìkáwọn ẹlòmíì má kó sí trap ṣẹ́rí kò dùn mí fún Yahya bí kò ṣe àwọn tí owó oògùn ìyá wọn tó ń bọ́ sí lọ́wọ́ kọ́ lọ má fàìsàn ṣe wá
àwọn ló dùn mí fún. Ẹ wo bó ṣe wá lérí tó lé fọ̀fọ̀. Òun jẹ́wọ́ òun lọ lórí TikTok. Òun ní 1 million followers lórí TikTok. Orí TikTok lòun ti ń gbowó òun ṣe òun sí lórí Facebook mọ́. Àwọn tó wà lórí TikTok ó tọ́ dẹ̀ tẹ́ bá déwájú ẹ̀ lórí TikTok báyìí. Ẹ bá èrò ẹ mọ̀ pọ̀ mọ́ ní sweet mouth. Ẹ bá èrò ẹjọ́ tí aláya bàbá ńlá kú ẹ ò lè rò. Yaya Gambari máa rò. Ẹ máa wá bá èrò àwa ti ń bá síwájú ẹ̀ lórí TikTok. Bóyá ó lo ṣe àwọ̀rò fi wọ́ wọn ní o. Bóyá ó fi kan gbowó lọ́wọ́ wọn ní o. Ọlọ́run nìkan ló mọ̀. Yáyá mo fi yọ́nú Ọlọ́run bẹ̀. Lọ dá owó àwọn èèyàn padà kì í ṣe nítorí èyí nítorí ọ̀la. Ọmọ nìwọ náà tún ń bí ilẹ̀ yìí. Má jẹ́ kó mú ẹ kó bá rẹ́kọ̀dù burúkú nípa ẹ̀. Gbogbo èyí tó ṣe nígbà yí àwọn aláàfáà àtàwọn pásítọ̀ rẹ́kọ̀dù yẹn ṣì wà lórí social media. Má jẹ́ kó tún mú tó lè mọ́. Má jẹ́ kí rẹ́kọ̀dù olè náà tún padà wá bẹ̀. Ṣó ti gbọ́? Lọ dáwó wọn padà. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi àníbi jù bẹ́ẹ̀ lọ lórí ètò. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra product tí ata ní ilé iṣẹ́ lórí platform Lady K gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. For example, ó ní wọn jẹ́ kí ewé egbògi kó wọlé. Òun lọ jèyàn kan ṣe rí disappointment. Ẹ wo ẹ má jẹ́ parọ́ fún ṣe bẹ́ẹ̀ mi náà bá wọn polówó ewé àti egbò. Amẹ́ríkà wọn jẹ́ kí egbògi wọlé mọ́. Tọ́dẹ̀ ṣẹ̀ṣẹ̀ stop ẹ̀ kò tí ju 2 months lọ àti Canada. Iṣẹ́ tí mo ṣàwà Canada ó ṣàti bá mi send àgbo sí soak. Ó bá mi send body pain, ó bá mi send ti gẹ̀dígẹ̀dí tí mo soak tí mo mu. Wọ́n ti bá mi send àgbo bí ẹ̀mẹ́jì, sorry. Ni wọ́n ti send àgbo sí mi. Àwọn èèyàn dẹ̀ ti ra àgbo lọ́wọ́ wọn, lọ́wọ́ iléeṣẹ́ TL ní àìmọye ìgbà ní ìlú Canada tó wọlé. So tí wọ́n ṣe stop ewé àti egbògi kó má gbé wọlé kò tí ju 2 months lọ. Kó má gbé egbògi wọlé àfi powder. For example, èèyàn tí mo bá polówó, èèyàn kan ra ọjà lọ́wọ́ wọn ní Spain, àṣé wọn jẹ́ kó wọlé. Ẹni láti lọ send ọjà yẹn gba UK. Láti UK wọ́n àìṣẹ̀ wá send ẹ̀ sí Spain. Ìjọmọlúàbí nìyẹn. Èmi gan tún bá wọn bẹ nìyẹn nípa ẹjọ́ má bínú. Irú ò ṣẹlẹ̀ rí. So tó bá wá ní disappointment, ó yẹ kó wá mọ bó ṣe máa sort it out. Kò wá yẹ kó wá jẹ́ èèyàn 10, èèyàn 15. A ní ẹ lọ sórí social media lọ wo gbogbo àwọn blogger bí different reports bó ṣe dọ́dọ̀ wọn, bó ṣe dọ́dọ̀ ti tèmi náà. Ẹ wo Tàlájì ọmọ lọ́fà, ẹ wo àáfà súnà. Ẹ wo èèyàn kan tún lélẹ̀ náà, ẹ jẹ́ kí n tún fi eléyìí hàn yín. Tí wọ́n ti gbé kéèsì dọ́dọ̀ ẹni náà. Ẹ jẹ́ kí n tún fi hàn yín. Ẹ jọ ṣé ó dà bẹ́ẹ̀ yáyá òun ni. Ẹ̀rí mọ̀ jẹ́ mi nìṣó, ẹ̀yin oní mẹ́sẹ̀jì kúrò. Òun ni. Ẹ wo platform tẹ́ ẹ wò yìí. Ṣé rí dáadáa? Ṣé rí orúkọ platform yẹn? Obìnrin ló ní Gloria ló ní page yìí. Ẹ wo nǹkan tó kọ. Ó ní Yaya Gambari, please call me. Wọ́n ti report I called you several times, but you refused to pick my call. Bó ṣe ṣe fún gbogbo èèyàn nìyẹn. Bó ṣe ṣe fún gbogbo àwọn èèyàn nìyẹn. Tó bá ti lè mú report dọ́dọ̀ wọn, tó bá ti lè pe Yaya báyìí. The next thing, Yaya ò ní gbé call ẹni yẹn, máa sọ fún pé má wọ̀rẹ́, máa sort it out. Kò gbé mọ́ nìyẹn. Ó tún wá proud wípé fádà ni wọ́n lórí TikTok. Ṣé wọ́n ṣe TikTok fún 419 ni? Ṣé wọ́n ṣe fún lè ni? Ṣé wọ́n ṣe kẹ́ máa fi scam àwọn èèyàn ni? Ṣé excuse tó fún àwọn èèyàn? Okay, ẹni tó fẹ́ ra manpower tó wà lẹ́kọ̀ọ́ tó ní dispatch máa gbé lọ fún. Kí ló ṣẹlẹ̀ sí yẹn náà? Táyà dispatch fọ́. Ṣé táyà dispatch rider ṣó fọ́ ni? Àbáwọn fi àìwò mú dispatch rider. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o. Àdébí jù bẹ́ẹ̀ lọ lórí ètò. Ẹ bá wa ṣe lágbára Ọlọ́run àdébá wọn bólè lọ́mọ. Gbogbo àwọn tẹ́ ẹ̀jẹ̀ olè dẹ̀ wá nú ẹ̀jẹ̀ wọn. Ọlọ́run á bá wọn fọ ẹ̀jẹ̀ burúkú yẹn dànù. Á fẹ́ ẹ̀jẹ̀ ire rọ́pò. Ẹ subscribe sí YouTube channel wa, ẹ mú wá. Ẹ subscribe sí YouTube channel wa. Kẹ́ tọ notification bell.